olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP tó tún ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ Atiku Abubakar ti pè fún ìdáhùn sí ìbéèrè kan lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lọ́jọ́ àìkú tó kọjá yìí ni Atiku Abubakar fi ọ̀rọ̀ náà léde lójú òpó ayélujára Twitter tó padà di X báyìí. Atiku ní ààrẹ Tinubu sọ pé òun lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St John ní agbègbè Arólọ́yà nípínlẹ̀ Èkó kó tó lọ sí Children Home nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni Turaki Adamawa ní ààrẹ tún náà ń lọ sí Government College àti Richard Daley kó tó mórílé fáfitì Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Atiku ní mo jí láàárọ̀ yìí pẹ̀lú ìrònú mi bí a ṣe débi tá a wà látọdún 1999. Tinubu sọ pé òun lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti St John ní Arólọ́yà lẹ́kọ̀ọ́ kó tó lọ sí Children Home nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ ló tún lòun lọ sí Government College ní Ìbàdàn àti Richard Daley kó tó gbórílẹ̀-èdè Amẹ́ríkà lọ. ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé lọ́dún 2023 yunifásitì Chicago lórílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ni Tinubu lòun lọ. Atiku wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè láti béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu pé báwo ló lọ sí yunifásitì láì lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama. bí mo ṣe ń béèrè ìbéèrè yìí náà ni mo fẹ́ kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yóò bi ààrẹ wa léèrè pé kó dárúkọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama tó lọ kó tó lọ sí Amẹ́ríkà lọ kàwé. tẹ́ ò bá gbàgbé pé ṣáájú ni Atiku Abubakar ti kọ́kọ́ wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ sílé ẹjọ́ tribunal láti tako ìbò tó gbé wọlé sí ipò ààrẹ lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023. Tèmítọ́pẹ́ Làwà ló kó ìròyìn náà jọ fún iléeṣẹ́ ìròyìn OJB News Yorùbá nígbà tí èmi Ọlálékan Àkànjí Adémẹ́tọ̀ mo wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán OJB TV Yorùbá.